Alhaji Olúwaṣẹ́gun Abdulrafiu Aṣọ̀gbọ́n lé lọ́dún alhamdulilayi. Congratulations ìgbádùn ọdún kan ní. Congratulations ìgbádùn ọdún kan ní. Ẹ bá lọ́jọ́ ìbí sàmì ẹ̀mí ó ṣe púpọ̀ láyé. Congratulations ìgbádùn ọdún kan ní. Bẹ́ẹ̀ni ọpẹ́ ńlá ni fún Ọlọ́run ọba àlá tó ṣẹ̀dá bàbá wọn lọ́jọ́ ìbí tó ń ṣọ́ wọn tó ń dáàbò bò wọ́n títí di ọjọ́ òní tí í ṣe ọjọ́ ìbí wọn. Today 5th March ọjọ́ karùn-ún oṣù kẹta a kí wọn kú oríire happy birthday sir. Ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe lókè èèpẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ìyàwó yín Alhaja Mansura àtàwọn ọmọ tọ́lọ́run fún yín Nazim àti Arif ẹ ó jọ pẹ́ láyé kánrin kéṣe ni ẹ wà ní fi òṣì àti àìsàn lògbà. Owó ọlá ọlà àti ìfọkànbalẹ̀ ayérayé yóò máa jẹ́ tiyín títí láéláé. Bihakila humalakalikuli wa bikalikuli wa minkalikuli wa ileikalikuli wa hantalikuli wa kulilikuli birahmatika ya arhamur rahimin. Amina ya Allah. Alhaji Abdulrafiu Olúwaṣẹ́gun ọmọ Aṣọ̀gbọ́n mo ṣe tán mo fẹ́ kì í délédélé. Ẹ̀yin lọmọ Ìjẹ̀bú Ayépe ọmọ àbà ọmọ ojúgbe ọmọ akẹ́mukílẹ̀ ó sàn ọmọ akẹ́rúgbókẹ́rù bàrà ọ̀nà ọmọ awúre fàṣẹ banu ọmọ aníntóyìnbó òní òyìnbó lóòsà bẹ́ẹ̀ ni wọn ò léegun. Ẹ̀yin lọmọ adúrúmádé ọmọ adúrúmọ́sùpẹ̀ díẹ̀jẹ ọmọ aládìẹ ògùngùmọ̀gà ọmọ òbírí oníkòtòpò ọmọ kùkùté òṣèmí ẹni tó bá mi kùkùté ara ẹ̀ lómi ọmọ afọ́nwó bí ẹni fọ́yan gan ọmọ olówó àná nàtán ọmọ àjànà ọmọ alágbádá ògbérégédé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ ewé dúdú orí ọ̀rọ̀ ọmọ asàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí ọmọ àbà ọmọ ojúgbe kírunkírun má máa sọmọ mi o ọmọ ojúgbe kì í rájò kó má bọ̀ ọmọ ojúgbe akí ọlọ́jọ́ ìbí kú oríire lẹ́ẹ̀kan sí ìgbà ọdún kan ni o Alhaja Olúwayẹmísí Cole ló ń kí yín o. Wọ́n sọ pé